ọ̀rẹ́ mi wẹ́ni bá rìn kó wẹ́ni bá tò kó má ṣe kárìn ká pọ̀pọ̀pọ̀pọ̀ wẹ́ni bá rìn nú ayé ìrìn àjò ẹ̀ máa lè yà kọ́mọ́kọ́mọ́. ṣẹ́kì ọ̀sákù ṣẹ́kì ọ̀sákù àwọn wo ló ń bẹ̀ níbẹ̀ ṣọ́fẹ́ gbé ẹ̀ sókè àbọ̀ fẹ́ já ẹ̀ wálẹ̀ bóyá ṣẹ́kì ọ̀sákù. Before you change your circle, àwọn igi dá ẹyẹ fò lọ́pọ̀ rẹ̀ tó bẹ̀ níta tó bá ń dára fún ẹ wọ́n á ṣe dọ́bù tuálè aláyé wà ló ń bọ̀ irọ́ ló ń bẹ̀ níbẹ̀ wọ́n fẹ́ lá ẹ̀ tán ni ó yá pretend ṣe bí ẹni pé kò sówó wọ́n ṣọ̀kan fọ́jọ́ mẹ́ta wọ bàtà tó ti já. Ṣe bí ẹni tẹ́bí ń pa kó wá pè nọ́mbà wọn wá rí pé wọn ò ní í pè tàbí kó wà blacklist wọ́n máa offline wọ́n á ná wọn travel òṣì ló ń jẹ́ ká ní mọ̀ ẹ́ rí owó ló ń jẹ́ mọ̀ ó bá ẹ̀ tán ó yáwó ẹni ìbárìn sákù tí ìwọ wà ṣó lè gbọ́ tí sílẹ̀ kó dìde wẹ́ni ìbárìn. Sákù tí ìwọ wà ṣó lè gbọ́ tí ẹ lẹ̀ kórì dé wẹ́ni ìbátò kó o má ṣe kárí ká pọ̀pọ̀ ìyá. wẹ́ni ìbátò má ṣe kárí ká pọ̀. ọ̀rẹ́ mi máa rántí ògo tó gbé dání eléyìí tó ń tàn kò sẹ́ni tí ó wù ọgbọ́n kọ́ lè jágba o. Lọ́ṣẹ̀ ìsúnmọ́ ẹ wọ́n náwọn 5 and 6 wọ́n tún láyàwó ẹ wọ́n náwọn 5 and 6 wọ́n tún rún yàwó ẹ pa wọ́n náwọn 5 and 6 wọ́n tún ṣàyàwó ẹ wọ́n náwọn 5 and 6 wọ́n tún dóyàwó ẹ ní ó jáde lásán ọ̀rẹ́ mi kò tó dé wọ́n ti bá ẹ ṣe piston. Gbogbo asọ́fà gbogbo ẹ̀ lọ ti ká sókè gbogbo bọ́jọ́ìntì gbogbo ẹ̀ lọ ti gbá wẹ́ni bá rìn wẹ́ni bá tò kó má bàa sunkún alẹ́. kódà tátátátá. ó tó lò. wẹ́ni bá rìn ṣé wọ́n ń ṣe nọ́mà àwọn tí ń bá rìn ṣé wọ́n ń ṣe nọ́mà ṣé wọ́n ń ṣe nọ́mà ṣé kan tó rí lòún rí ṣé wọ́n wà focus ṣé tó bá ti dáwọ́ block 1000 ṣọ́mà yá ẹni 3000 sí ṣé tó bá gbé deleted ṣọ́mà bẹ́ẹ̀ borí ẹ̀ ṣé kò ń ṣe àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé pẹ́ńsù tó ń mánéjì ìkan ya bátìrì kò dá padà ìkan ya jáàkì kò dá padà ìkan tún mú wíṣpánà ó padà ṣàmọ́tò yẹn tà ó yáwó ẹni ìbárìn àwọn bíi ibd délé òyì tí ò tiẹ̀ yí àwọn inú mi dùn scott kó wá wọn bá rìn kó má ṣe kárí kapọ̀ acapella. wẹ́ni bá rìn wẹ́ni bá tò má ṣe kárí